arán mi sí gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń láǹfààní tẹ́ sì ń gbọ́ mi ní àkókò yìí. Mo sọ pẹ̀lú àṣẹ Olódùmarè. Gbogbo agbára tó lòun fòkò ọmọ ká ọmọlé lórúkọ Jésù iná Ọlọ́run kò jó wọn dànù. Gbogbo alágbára tó lòun fọmọ rẹ jẹun níyà. Gbogbo alágbára tó lòun gbẹ̀san lára ọmọ rẹ lórúkọ Bàbá tó Ọmọ tẹ̀mí mímọ́ o. Agbára Ọlọ́run kò ṣe ìdájọ́ wọn. Nínú ìwé Ọba kẹ́ni orí 3 ó ní mo wò ó fín. Ikú ọmọ kì í ṣe tèmi. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́lẹ̀ ṣàmì tẹ́lẹ̀ ṣí àdúrà yìí lórúkọ Jésù ẹ̀ ní rí ikú ọmọ. Wọn ò ní gbé òkú ọmọ ká wọn lé. Ẹ gbọ́ mi sà, Olúwa rán mi láti gbàdúrà fún àwọn abiyamọ àti gbogbo ẹni tó nílò àdúrà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí rè o 070 25 47 5427 070 25 47 5427. Ẹ jẹ́ ká jọ gbàdúrà gbogbo tó kẹ́ máa là kọjá lórúkọ Jésù ẹ máa rí ìyanu. Ògo Ọlọ́run máa farahàn, ìyanu máa ṣẹlẹ̀. Jésù Olúwa wa, àmín. Ẹ káàárọ̀, ṣàlàáfíà lẹ wà, ṣé dáadáa lẹ wà. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí má sọ dìjà o. Jájọ digest ẹ ni o. Má sọ dìjà o. Ṣé dáadáa lẹ wà. Okay. Now, èmi kọ́ ni mo sọ. But ọ̀rọ̀ yẹn wá nínú ojúwe Punch ni. So bó dẹ̀ ṣe wá, mo wá rí pé ọ̀rọ̀ yìí gbogbo ọ̀rọ̀ kẹ́lẹ́ mi máa rò pé ọ̀rọ̀ tí ò bá ti kàn mí mi ń dá sí. But ọ̀rọ̀ tí mo bá ti mọ̀ pé mo mọ̀ ń pa ẹ̀ dáadáa deep down wọ́n lè máa ń fẹ́ dá sí. Now, President wa Bola Ahmed Tinubu wọ́n sọ̀rọ̀ lórí aspect báwo ni ìrọ̀rùn oúnjẹ ṣe fẹ́ wálẹ̀ nílùú. Báwo ni oúnjẹ orí aspect tó ń mójútó gbogbo oríṣiríṣi sector by sectors. Now, èmi kọ́ ni mo sọ o, bẹ̀tìbí tí èmi náà ti fẹ́ chip in ọ̀rọ̀ tèmi ni mo fẹ́ sọ yìí tó jọ kàn wá tó jọ kàn èmi àti ẹ̀ àwa tá wà lórí. Now, wọ́n wá sánmọ́ àwọn àgbẹ̀ náà wá ń dájọba lóhùn padà pé àwọn nídìí kọ́bá àwọn nídìí kọ́bá àwọn nídìí kíjọba náà kó jẹ́ kí ni kó fún àwọn lówó sí láti tún jẹ́ kí ètò jíjẹ mímu nílùú kó lè ṣe kí ni kó lè tún lọ sókè. Then wọ́n wá ń sọ fún ìjọba pé cost of transportation táwọn ná ó pọ̀. Orí ibi tẹ́mi fẹ́ lọ nìyẹn lápá àbí kan bẹ́ẹ̀. Èmi kọ́ lọ ka pépà yẹn o, èmi kọ́ o. Mi wá fi dá sí pé onílé ní lọ́wọ́ àlejò náà dìsẹ́rù. Òun ni pé ẹjọ́ ibi tẹ́mi ti wá fẹ́ gbà mọ̀ràn tó ti kan títì díẹ̀. Òun ni pé gbogbo wa là ń pariwo pé oúnjẹ wọn ń lù ìlú lé kinní kan bẹ̀tẹ̀ yìí tá à ń fọ àfọwọ́fà ara wa náà pọ̀. Gbogbo nǹkan kan ní ìjọba àwọn èèyàn ẹ jẹ́ káwa náà dẹ̀ díẹ̀díẹ̀ lọ́rùn ara wa. Torí pé gbogbo ọmọ kékeré ń sìn everybody tó bá ti ń dàgbà ń sìn kò sẹ́ni tó fẹ́ wà creative mọ́, kò sí ọmọ tó fẹ́ kọ́ṣẹ́ mọ́, everybody fẹ́ lówó. Even lẹ́ni sìn most especially lẹ́kọ̀ọ́ 70% gbogbo ọmọ àwọn tó fẹ́ ṣàgbèrò ló pọ̀ jù. Èyí tí ò fẹ́ ṣàgbèrò, èyí tó fẹ́ máa gbowó sàárà kán ṣáà máa jí kán ṣáà máa rówó kán ṣáà máa gbowó òun ló pọ̀ jù. Mi bá yín jà lóòótọ́ ìlú le àwọn èèyàn nù bẹ̀ náà le. Ẹ jẹ́ ká dẹ̀ ńlẹ̀, ẹ jẹ́ ká wo China, ẹ wo oríṣiríṣi ìlú ṣe díẹ̀díẹ̀ nìkan máa ń da. Ẹ máa jẹ́ tíjọba bá ti ń try ẹ jẹ́ káwa náà máa try. Ni mo ṣe máa advice yín pé má gbọ́kànlé kó ṣáà máa jí kó ṣáà máa rówó gbà kó máa ṣe gbowó. Mo ń bọ̀, má jẹ́ kí fídíò ogun jẹ́ kí n sọ ibi tí mò ń lọ kókó ibi tí mò ń lọ ni pé nígbà táwọn tí wọ́n ń gbé oúnjẹ wọ̀lú ẹ jẹ́ ká ṣíwọ́ díẹ̀ kúrò lórí táwa náà bá fẹ́ kí rọ̀rùn dé bá wa àwọn fámìlì wa. Ìwọ náà lẹ́bí, ìwọ náà ní gbogbo wa. Àwa náà ní lọ́wọ́ ta lè fi contribute sọ́wọ́ ìjọba. Ọ̀nà wo la lè fi contribute sọ́wọ́ ìjọba ni pé ẹ wo gbogbo àwọn tó máa lọ ń gbé oúnjẹ wá láti ìlú. Igbó-ọrà ni àwọn gbogbo àwọn Òkè Ògùn, Ìbàdàn, Ọ̀yọ́, Ṣakí, oríṣiríṣi
gbogbo ibi tó ti máa lọ ń gbóúnjẹ wá sílùú tó ti ń gbóúnjẹ wá sẹ́kọ̀ọ́ kò sí oko tó tóbi lẹ́kọ̀ọ́ kábàá sọ pé wọ́n ń gbin nǹkan sí ìlú òkè náà ló ti ń kó gbogbo ẹ̀ wá kódà ní mile 12 ńlẹ̀ ń bẹ̀ yẹn tí mọ́tò bá ra ọjà ní mile 12 tó ra ata tó ra àlùbọ́sà ra gbogbo ẹ̀ kó tó gbé débi tó ń lọ ó máa san ×2 owó tó lọ fi rajà àwọn wo ló ní ìlú la gbogbo àwọn tí wọ́n dẹ̀ máa rajà yìí táwọn náà wọ́n bá ṣe cost of transportation wọ́n wá gbé gbogbo transportation yẹn wọ́n wá gbélé orí ọjà nǹkan máa wá wọn nǹkan tó wáyé káwọn náà tà ní £1 wọ́n lówó mọ́tò tí wọ́n àwọn wo ló ń jẹ́ kó mọ́tò wọn àwọn wo ló ń jẹ́ kó mọ́tò wọn èmi àti mi ò sọ̀rọ̀ lọ́bẹ̀ tó ti máa sọ̀rọ̀ lọ́bẹ̀ máa wọ́n yín mọ́ mi ibi tí mò ń sọ̀rọ̀ lọ ni pé àwọn olóúnjẹ tó máa ń gbóúnjẹ wá sí gbòòrò tó ń gbóúnjẹ wá láti ìlú ẹ ṣe máa fojú fò wọn kẹ àdúráyà wọn kí cost of transportation wọn lè wálẹ̀ kó oúnjẹ táwọn náà máa tà fáráàlú kó lè wálẹ̀ torí bẹ́ẹ̀ bá ṣe ń ni wọ́n lára làwọn náà máa ni aráàlú lára torí tí mọ́tò mi bá ń bọ̀ ẹni tó ń gbóúnjẹ bọ̀ láti ìlú ó lè san owó mọ́tò kó tó débi tó lọ ó lè sanwó lọ́nà bíi 20 tó máa ti máa gbowó lọ́wọ́ wọn ó lè sanwó lọ́nà. aràn mi sí gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń láǹfààní tẹ́ sì ń gbọ́ mi ní àkókò yìí mo sọ pẹ̀lú àṣẹ Olódùmarè gbogbo agbára tó lòun fòkò ọmọ ká ọmọlé lórúkọ Jésù iná Ọlọ́run kò jó wọn dànù gbogbo alágbára tó lòun fọmọ rẹ jẹun níyà gbogbo alágbára tó lòun gbẹ̀san lára ọmọ rẹ lórúkọ Bàbá tó Ọmọ tẹ̀mí mímọ́ o agbára Ọlọ́run kò ṣe ìdájọ́ wọn nínú ìwé Ọba kìíní orí 3 ó ní mo wò ó fín ikú ọmọ kìí ṣe tèmi gbogbo ẹ̀yin abiyamọ tẹ́lẹ̀ ṣàmì tẹ́lẹ̀ ṣí àdúrà yìí lórúkọ Jésù ẹ̀ ní rí ikú ọmọ wọn ò ní gbé òkú ọmọ ká wọn lé ẹ gbọ́ mi sà Olúwa rán mi láti gbàdúrà fún àwọn abiyamọ àti gbogbo ẹni tó nílò àdúrà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí rè o 070 25 47 5427 070 25 47 5427 ẹ jẹ́ ká jọ gbàdúrà gbogbo tó kẹ́ máa là kọjá lórúkọ Jésù ẹ máa rí ìyanu ògo Ọlọ́run máa farahàn ìyanu máa ṣẹlẹ̀ Jésù Olúwa wa àmín. 20 ọmọ àgbowó ń bí ọmọ àgbowó ń bí ọmọ àgbowó ń bí ọmọ àgbowó ń bí ọmọ àgbowó ẹlòmíì tó bá ti ń lọ wọ́n máa ti ṣẹ́ owó tí wọ́n máa gbà lọ́wọ́ wọn lójú títì tó máa gbà lọ́wọ́ wọn ládùúgbò wọ́n máa ti ṣẹ́ owó dání ẹlòmíì lè gbé more than 20,000 30,000 dání 30,000 kẹ wọ́n jù bẹ́ẹ̀ lọ ó dìbẹ́ láti ibi tó bá ti ń bọ̀ àní mile 12 ló kéré láàrin Èkó sẹ́kọ̀ọ́ ké mọ́tò lọ rajà kó jí lọ láàárọ̀ kó lọ kó ẹ̀fọ́ kó lọ kó ewédú kó lọ kó ata kó lọ kó nǹkan láti mile 12 láàrin ìgboro Èkó ń bẹ̀ kó tó débi tó ń lọ ìmí lè san more than 25,000 ó dẹ̀ lè jẹ́ ọjà tó lọ rà kò ju ọjà 50,000 lọ ó dẹ̀ tó ti ṣẹ́ 25,000 ó ti jẹ́ 75,000 kóhun náà tó tún wá fi owó títí èrè tiẹ̀ kóhun náà tó fi sí ta ló ní àwọn wo ló nira wọn lára àwa náà là ń nira wa lára ìjọba kọ́ tẹ́bá ní ìjọba ò da èèyàn tó ń gbé nù bẹ̀ náà ò sùn wọn gbogbo nǹkan jẹ́rẹ́ mọ́ ìlú ò da ṣáwa náà ti da táwa bá fẹ́ kí oúnjẹ wálẹ̀ ń lù níwọ̀nba ẹ̀yin náà ẹ gbé cost of transportation yìí kúrò lórí àwọn tó lọ ń ṣòwò tó ń jí lọ rajà láti wá ta fún gbogbo wa náà là ń jẹ èló ní ráìsì ń sìn owó ráìsì tó bá ti ra ráìsì tán wọ́n máa ṣe cost of transportation sí tó bá ti ra àlùbọ́sà wọ́n máa ṣe cost of transportation sí níbi tí wọ́n ti ń gbowó láàrin ìgboro Èkó ni o níbi tí wọ́n ti ń gbowó láti mile 12 ń bẹ̀yẹn lásán débi tẹ́lòmíì ń gbé ọjà lọ tó ń gbọ́jà lọ ó lè san oní 2,000 oní 1,500 oní 3,000 oní kinní kan wọ́n máa gba gbogbo owó yìí lọ even àwọn mìíràn tún máa já àwọn tíkẹ́ẹ̀tì lọ gbogbo owó yìí máa wá accumulate wọ́n máa wá gbé lọ sórí ọjà nǹkan máa wá wọ́n. Now ẹ̀bẹ̀ lèmi wá ń bẹ̀ yín èmi náà wá rọ ẹ̀mọ̀ pé mi máa wá bẹ̀ yín ni ẹ̀bẹ̀ mi lè má bẹ̀ kí ni nǹkan tẹ́ máa ṣe bóyá ẹ máa fojú fo anybody tó bá ti ń gbé oúnjẹ pé oúnjẹ tí gbogbo wa fẹ́ jẹ nílùú anybody tó bá ti ń gbé oúnjẹ àwọn ń bọ̀ láti àwọn mọ́tò eléèdú ni o àwọn mọ́tò onígi ni o àwọn eléyìí
oúnjẹ tó máa fi wá ṣàǹfààní fún wa nílùú ló ń gbé wá kí ló tó hàn lè máa kẹ́ ẹ̀ lè wo ṣe pé ok lẹ́yìn tó bá ti sanwó láti ibi tó ti ń gbé nǹkan lọ tó bá tiẹ̀ tó fẹ́ sanwó ibi tó bá ń gbé nǹkan ẹ lọ ọjà tó bá wà ń bẹ̀ ní kó tó ti já tíkẹ́ẹ̀tì míì fún wọn very simple. ṣùgbọ́n ló bá ti gbéra kúrò láti ibi tó ti ń lọ yẹn gbogbo ibi tí mọ́tò yẹn bá ti ń rìn bọ̀ ló ti máa sanwó bọ̀ títí tó máa fi débi tó ń lọ níbo ló máa gbé owó yẹn sí wọ́n máa gbé sí orí ọjà náà ló máa gbé sí. báwo ni nǹkan ṣe wá ní wọn èmi kọ́ ni mo sọ o àwọn àgbẹ̀ ló sọ o òun náà lọ ka paper punch o àdẹ̀gbọ́n news pé cost of transportation táwọn ń fèsì ó ti pọ̀ jù torí sì lọ́mọdé sí legacy ló sọ pé kíni kò legacy kan ló sọ o bẹ̀tẹ̀ mi náà rí i pé kíní yẹn tòótọ́ ni cost of transportation tí wọ́n ń gbà lójú ọ̀nà tó fi ń ní àwọn tó ń gbé oúnjẹ mi tẹ̀ tí ó sàwọn tó wọ mọ́tò mi sọ̀rọ̀ nípa tẹ̀lé àwọn ọmọdé ṣe àmọ́ ní àwọn wọn tàkùn mi ìwà tako anybody mo wá sọ̀rọ̀ nípa jíjẹ mímu pé báwo lẹ ṣe lè kọ́ sí báwo lẹ ṣe lè ṣàtúnṣe lórí nǹkan yẹn àtúnṣe tẹ̀lé tí èmi ìwà sọ̀rọ̀ tí mi bá sọ wọn ní wá kọ́ wọn nìkan mọ́ ń tẹ̀lé ṣé o bọ̀dé mi ò wá sọ̀rọ̀ nísìn mi ìjẹ̀ wá advice yín à ń bẹ̀ kí la lè ṣe tí cost of transportation àwọn tó ń gbóúnjẹ wá sínú ìlú tó fi lè reduce láti lè jẹ́ kí gbogbo táwọn náà ń gbé torí sẹ́wọ̀n á gbé lẹ́yìn tó bá ti rajà nílùú wọn ọkọ̀ ti gbé ok iye táwọn náà máa fi kun lélẹ̀ wọ́n ti mọ̀ pé ọ̀n ní gbé owó transportation tó máa ga gọbọi ọ̀tọ̀ náà máa rí epo owó epo dáka fowó epo lẹ̀ àlẹ́ ìta wa aráàlú fúnra wa fi ń nira wa lára báwo la ṣe fẹ́ yọ yẹn lẹ̀ torí pé táráàlú bá ti da ìjọba máa da o táráàlú bá da ìjọba á da o ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ làákàyè ni mi ò bẹ́ anybody jà mi ò bú anybody má dẹ̀ time sí ọ̀rọ̀ mi torí pé àwọn tó máa fẹ́ ṣe eye service sìn wọ́n máa bọ́ ta wọ́n máa ló ń takú wọ́n ti kìíní kan mi ì takú anybody ọ̀rọ̀ tó jọ kan gbogbo wa ni o ọ̀rọ̀ tó jọ kan gbogbo wa ni làákàyè dẹ̀ ni mo fẹ́ kẹ́ fi gbé kí rọrùn lè dé báráàlú kó lè dé bẹ́yìn àtèmi àti gbogbo wa torí pé ìrọ̀rùn igi òun náà ni ìrọ̀rùn ẹyẹ ọ̀rọ̀ díẹ̀ tó fọlọ́gbọ́n má sọ dìjà àti máa bá mi pàdé Legacy ni mò ń jẹ́ ó dàbọ̀.